Please. Sorry. Thank you, sir. Dedicated by the Right Reverend Taiwo Afolabi, Bishop of Ijebu Diocese, donated in memory of their patron to mark his 60th birthday by His Excellency Barrister Dr. Taiwo Afolabi, MOA. Today, Sunday, 19th June, 2022. In the name of God the Father, God the Son, and God the Holy Spirit. We will please go and pray over the new bus before we... Adé
Olórí aládé adé apẹ́ lórí ọba. Òrò apẹ́ lórí olórí aládé adé apẹ́ lórí ọba. Òrò apẹ́ lórí ọba. Adé apẹ́ lórí ọba. Praise the Lord. Hallelujah. Amen. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Thank you and God bless you. We meet you at the reception. The entire Afolabi dynasty, all the children of late Samson Afolabi, all the siblings, relations, the extended family at large, committing all of them unto your able hand. You who have started the good work in their lives, you will complete it in the name of Jesus. Gbogbo bí tí àwọn ọmọ nínú ẹbí ilé wa ní Nàìjíríà lókè òkun, ojú Olúwa kó wà lára wọn fún rere. Agbára ọ̀gá ògo kó ṣí dìbò wọn. Agbàdúrà ohun tí kálukú máa jẹ náà wá lọ. Lórúkọ Jésù wọn nípàdé ohun tó máa jẹ wọn. Ìkọ̀ọ̀kan nínú àwọn ọmọ nínú ẹbí yìí lórúkọ Jésù wọn ṣiṣẹ́ sínú ajáde àpò. Wọ́n kéré oko délé. Ìkọ̀ọ̀kan wọn ò ní gbé sóko ìwájẹ. Àgbàdúrà lórúkọ Jésù ẹnì kọ̀ọ̀kan wa bá a ti ń padà lọ sílé, a ò ní délé sọkún, a ò ní délé pòṣé. Ìdágìrì ayé ò ní tẹ ẹnikẹ́ni wa. Àbámọ̀ kí ni mo bá wọn lọ ṣe kò ní tẹ̀lé ẹnikẹ́ni jáde. Àgbàdúrà wàhálà ìdààmú lórúkọ Jésù kó jìnnà sí ẹnì kọ̀ọ̀kan wa o. Ayọ̀ la fi bẹ̀rẹ̀ ọdún yìí lórúkọ Jésù, ayọ̀ la ó fi làájá. Mo gbàdúrà fẹ́ni kọ̀ọ̀kan tó ń dáhùn àmì aláìbí oníṣẹ́ mọ́ wa lára. Lórúkọ Jésù. How about okay.
ẹsẹ̀ kan ní ẹkú ìtọ́jú mi. Ẹkú ìtọ́jú dájú kẹ́kọ̀ọ́. Ẹsẹ̀ kan ní ẹkú ìtọ́jú mi. Ẹsẹ̀ kan ní ẹkú ìtọ́jú mi. Bàbá. Ìwọ nìkan lọ. Ìwọ nìkan lọ. Ìwọ nìkan lọ. Olè ẹni kan. Ìdí tí wọ́n bí bàbá. Ìwọ nìkan lọ. Ìwọ nìkan lọ. Ìwọ nìkan lọ. Ìwọ nìkan lọ. Please, if you have your gift card, I'm told that you should please go to pick up your gifts. I want to also welcome the Makutu Fuji from the back streets to the international waters, the Mayago of Africa, King Wasiu Aile Mashal, K1, the ultimate. Pass oil, I greet you. Akin Ooni Of Ife, the NGO of Lagos State Government, I greet you. Ààrẹ Fakorede, King Saheed Adémọ́lá Elégùṣì, afúnilílẹ̀ máa wọ bẹ̀. I greet you, Kábíyèsí, keep up and bonus. Kábíyèsí, Afúnni University, máa wo bẹ̀. Kábíyèsí o. Akinboye Okola representing himself as well as the governor of Lagos State, King Saheed Adémọ́lá Elégùṣì, Pastor Ààrẹ Fakorede, I greet you. Custodian of Agamu Orisha, Akishiku of Lagos, Oh,
City.